Ofutufete rọ́ lásán ni pé mo fẹ́ ṣe sáà kẹta lọ́ọ̀fíìsì Ọbásanjọ́. Ààrẹ orílẹ̀-èdè yìí nígbà kan olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ti fi òpin sí awuyewuye tó ti wà fọ́jọ́ pípẹ́ pé òun ń gbèrò láti ṣe sáà kẹta lọ́ọ̀fíìsì gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí. Ọbásanjọ́ ní kò sí ọmọ orílẹ̀-èdè yìí kankan tó ní ẹ̀rí ìdánilójú lórí àhesọ ọ̀hún níbi ètò kan tó ní ṣe pẹ̀lú ìjọba tiwantiwa àti àgbékalẹ̀ rẹ̀ láti ọwọ́ Goodluck Jonathan Foundation nílùú Accra lórílẹ̀‐èdè Ghana èyí tó wáyé lọ́jọ́ Wẹ́sídẹ̀ẹ́ tó kọjá ní Ọbásanjọ́ ti sọ̀rọ̀ yìí. Ó ní mi ò kì í ṣe òmùgọ̀ rárá, tí mo bá fẹ́ ṣe sáà kẹta lọ́fíìsì mo mọ ọ̀nà tí mo máa gbé gbà, kò sì sí ẹ̀dá alààyè tàbí òkú kan tó lè sọ pé mo gbìyànjú láti ṣe sáà kẹta. Ọbásanjọ́ lo àkókò náà láti jáwé akíwọ́wọ́ fún àwọn adarí tí wọ́n rò pé kò sí alára irú àwọn. Ó ní ìṣèjọba máa ń gbẹdẹmukẹ tí ó bá wà lọ́wọ́ àwọn ọ̀dọ́ tí ọpọlọ wọn pé yékéyéké. Ọbásanjọ́ sọ síwájú pé irú Ọlọ́run ni ò sí o, irú ènìyàn pọ̀ jàǹtìrẹrẹ.